Mo máa wá rúgbó báyìí o. Tí ni báyìí sí mo máa wá sí nǹkan báyìí sí máa. Wọ́n máa fọ̀rọ̀ tíì máa fọ̀rọ̀ sọ̀rọ̀. Kí ni ẹ̀dá sọ̀rọ̀ tíì ẹ má dàgbò òṣì fún mi jàre. Èmi á sọ̀rọ̀ nígbà tí ṣe pé mo wọ rèé bóun ní báwo mi ṣe ní sọ̀rọ̀ fún odidi ìṣẹ́jú mẹ́wàá tán. Wà á ní kí n má sọ̀rọ̀ tí má ti ń jẹun àgbo òṣì náà ló máa lù fún mi. Tí wọ́n fẹ́ lanu wà sọ̀rọ̀ tí wọ́n bá gbé inspiration wà tí mo fẹ́ fún ẹ ní gist náà ó máa bẹ̀rẹ̀ sí ní lago náà ni tí wọ́n gbàgbé nǹkan bẹ́ẹ̀ ikú ẹ̀ náà ni mo dẹ̀ ń kú lọ ikú ẹ̀ ni mo kú lọ. Ṣé bí àǹtí Kúbúrà ni bàbá alágúnmu tó dún gbé lọ sí hòtẹ́ẹ̀lì kọ̀rọ̀ ṣáìdì ìjẹ́ kan sanwó bàbá alágúnmu bá san owó wákàtí kan dípò wákàtí méjì tó ń lò. Làwọn olóòtẹ́ẹ̀lì bá yarí báwọn ò ní gbà owó wákàtí méjì ó bá pé ibi wọn ò ti rówó san tọ́wọ́ òkè bò làwọn ti rówó san òun lọ́pọ̀ àti ẹ̀nà bá ti lọ pẹ̀lú ọmọge kan. Ká má parọ́ ọmọ yẹn ó nu àti yẹn pa owó lè tuurutu ó fá ìbàjẹ́ láriwo bá sọ òun ìjà ṣẹlẹ̀ ní wọn ni bá kàn mí ní ṣọ́ọ̀bù máa wò pé kémi náà débẹ̀ kí ni owó tó ń ṣẹlẹ̀ bàbá àbọ̀bọ̀ ìgbà tí máa débẹ̀ ìhòòhò ọmọlúwàbí báyìí òun ni mo bá yakọ mi o àǹtí Kúbúrà àǹtí tiẹ̀ tí mọ́mì tiẹ̀ bí fún bàbá ọ̀tọ̀ bàbá àbọ̀bọ̀ tó bá rí bí ìwòrò wọn ṣe rí kò ṣe máa sọ ìwòrò wọn ó ta bí abọ́ òun yìí ni mo wá wò pé ṣé nǹkan tí ọkọ wọn àti bàbá aláàgùnmu tó ń jà sí náà rí lórí pàlàpàlà pàtìpàtì báyìí àbàṣà bàbá àbọ̀bọ̀ èyí tó wá dùn ìjú inú ẹ̀ tó yẹ pé ní ò jẹ́ gbà èmi kí mo sọ bẹ́ẹ̀ o nǹkan tí ọmọbìnrin tó sọ tó fi wọn àti yín sí ìyá àti ẹ nílé bàbá àbọ̀bọ̀ ní pé ìwà ìdójútì ìwà àgbèrè tí ìyá àti ẹ wù nígbà yẹn tó fi padà lọ lé wọn lọ dálé moṣú tó fi jẹ́ wípé gbogbo yín pátápátá ẹ̀ẹ́jọ́ ọmọ kan ẹ̀ẹ́jọ́ ọmọ àlè gbogbo yín wájú ọmọ àwa náà la bí bàbá àbọ̀bọ̀ ṣàdédé ni mo bá rí bàbá yín bàbá ọkọ mi làwọn náà ń bọ̀ náà ṣe láńkú bọ́ lọ́kàn èyí tí ẹ̀ kọ́kọ́ pa ìmọ̀ kékeré ẹ̀ wá gbàgbé ẹ̀ dákun kí ni bàbá ọkọ mi fẹ́ wá jẹ bí ọlọ́run mo kàn wò ní o. Àgbẹjọ́ ẹ̀yẹ rò fò bẹ́ẹ̀ ìlọ́njọ́ lọ́kọ̀ ajẹ́ kí mọ̀ jálá mọ̀ nílé olófòfó gbẹgbà ibi ọpẹ́ ló mọ̀